Hello. Now, therefore, I, Engineer Seyi Makinde, the Executive Governor of Oyo State, Nigeria, in the exercise of the powers conferred upon me by subsections 1 and 2 of Section 20 of the Chief's Law, Cap 28, Volume 1, Laws of Oyo State of Nigeria, 2000. By virtue of all other powers enabling in that behalf, hereby present the staff of office, ratify the appointment of Oba Iloye Owolabi Olakuleyi as the 43rd Olubadan of IBADAN. Gomina Tuntun kábíyèsí o. Gómìnà ní Ọba Akínlóye Owólabí Ọlákùlẹ́yìn Ìgè Ọlákùlẹ́yìn the first ìní Olúbàdàn kẹtàlélógójì Ìbàdàn ẹsẹ̀ kábíyèsí o. Kádé ọpẹ́ lórí o, kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ o, kẹsàn án máa ń jẹ kó pẹ́ o. Wọ́n ti gbádé wọlé o. Akínlóye Owólabí Ọlákùlẹ́yìn Ìyẹ̀dá ó ti gbádé wọlé o. Ìbàdàn ẹ̀mọ̀ṣẹ́ kábíyèsí. Àfẹ́ gbọ́ Ìbàdàn wọ́n fẹ́ gbọ́rọ̀ lẹ́nu kábíyèsí o. Kábíyèsí fẹ́ bá wa sọ̀rọ̀. Ẹjọ́ farabalẹ̀ láàrin ìṣẹ́jú tíntínní.